ká ya tattoo nínú Islam kì í ṣe haram. Ká lo attachment àbí weave-on àbí àwọn irun tí obìnrin máa ń lò láti fi kún irun ẹ̀ nínú Islam kì í ṣe haram. Ó nígbà tí méjèèjì yìí ó nígbà tó di haram. Ẹlòmíì lè lọ kó àwọn oríṣiríṣi tírà jáde 100 volumes 30 volumes àfà alágbájá sọ àfà tàmẹ̀dó sọ gbogbo tírà tóhun kéèyàn lè kó jáde kò tó alukur'an. Ó ń ṣiṣẹ́ tó alukur'an lẹ́yìn ni. Kódà kó má jẹ́ èèyàn ló kọ kó jẹ́ màláíkà ló kọ kò tó ọ̀rọ̀ Ọlọ́run. Opinion àwọn àfáà ni, ibi tí ìmọ̀ àwọn àfáà dé ni, kò tó ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekèọlá ọba tó dá ayé tó dá ọ̀run. Wọ́n mú mi rántí àdísì kan tí Salman al-Farisi radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àwọn akọ́lọ̀ béèrè lọ́wọ́ Ànábì jọ kan, wọ́n béèrè àwọn oúnjẹ mẹ́ta kan, wọ́n dárúkọ fún Ànábì pé oúnjẹ yìí ṣé halal ni àbí haram. Ìsìtá Ànábì fún wọn, Ànábì ní fanzuru fi kitabillah. Ànábì ní ẹ lọ wọnú alukurani tó wà lọ́wọ́ yín, ẹ lọ padà sínú alukurani ọwọ́ yín. Wa ma wajadtum fi halalan fahuwa halal. Ihun tọ́lọ́run bá ti pè ní halali nínú kurani òun ni halali. Wa ma wajadtum fi haraman fahuwa haram. Ihun tọ́lọ́run bá ti pè ní haramu nínú kurani òun ni haramu. Wa ma sakata anhu fahuwa mimma afa lakum. Ihun tọ́lọ́run ò bá ti sọ kankan lórí ẹ̀ nínú alukurani ó wà nínú àwọn nǹkan tọ́lọ́run ṣàmójúkúrò rẹ̀ fún yín. Ọlọ́run mọ̀ọ́mọ̀ máa sọ nìkan Ọlọ́run gbàgbé ẹ̀. Àdísì yìí ṣe déédéé ayé alukurani tọ́lọ́run ọba àlekèọlá sọ ní Suratul An'am. Ọlọ́run wa qad fassala lakum ma harrama alaykum. Ọlọ́run mo ti explain, mo ti yànnàná gbogbo nǹkan tí mo ṣe ní àràmù fún yín, mo ti yànnàná ẹ̀ nínú tírà yìí. Illa ma turirtum ilayhi. Àfẹ́lẹ́ tí ara bá ní yín débẹ̀ tí wọ́n bá fọ̀ sí yín débẹ̀. Mo ti sọ àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe, nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ, ìwà tẹ́ ẹ gbọ́dọ̀ wù, mo ti sọ gbogbo ẹ̀ ní alukurani yìí. Àfẹ́lẹ́ tí wọ́n bá jẹ yín pa àbí tí ara bá ní yín débẹ̀. Ọlọ́run wá tẹ̀síwájú pé wa inna kathiran la yudilluna bi awahihim. Ọlọ́run ní àmọ́ o àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn púpọ̀ nínú àwọn èèyàn wọ́n á máa ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú ìfẹ́nu tiwọn. Wọ́n máa ṣì àwọn èèyàn lọ́nà pé aráàmù lélẹ́yìí, aráàmù ìyẹn tọ́lọ́run ò ṣe ní aráàmù, wọ́n á máa ṣe ní aráàmù pẹ̀lú ìfẹ́nu tiwọn. Olúwa wa ní inna rabbaka huwa a'lamu bil mu'tadin. Èmi Ọlọ́run ni mo mọ àwọn tí wọ́n ń kọjá àlà. Tó pé gbogbo ẹni tó bá ti lè sọ nǹkan tọ́lọ́run ò pè ní àràmù, tó bá ti fi lè sọ di àràmù, ó ti kọjá àlà, ó fẹ́ gbọ́n ju Ọlọ́run lọ́nu. Káwá padà sínú àlùkùránì yẹn gẹ́gẹ́ bí Ànábì ṣe dá àwọn tí wọ́n wá bí léèrè, gẹ́gẹ́ bí Ànábì ṣe dá àwọn padà sínú Kùránì. Káwá náà wá padà sínú àlùkùránì yẹn. Kò sí nínú àlùkùránì pé tattoo haram ni. Kò sí nínú àlùkùránì pé ká fi irun kọ́run haram ni. Eléyìí tí mo sọ yìí lọ́dọ̀ ẹlòmíì a ti di pé kò gba àdìsí Ànábì gbọ́, Ànábì wà náà àdìsí Ànábì ó wà. Ó gba àdìsí Ànábì gbọ́ tó mi, kódà ó lo àdìsí tó mi. Ṣèbí inú àdìsí bákan náà láti rí pé fọ́tò yíyà haram ni. Kí ló dé tó mú yẹn? Kí ló dé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé irun káfẹnukẹrun haram ni, ká ṣe kíní kan ká ya tattoo haram ni, ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí wọ́n kà á pé ká ya fọ́tò náà haram ni, wọ́n dẹ̀ ya fọ́tò, wọ́n fọwọ́ mú eléyìí tó please wọn, wọ́n ju eléyìí tí ò please wọn nù. Ká wá padà sínú alukur'an. Gbogbo nǹkan tọ́lọ́run ṣe ní ẹ̀tọ́ fún wa ní alukur'an, gbogbo nǹkan tọ́lọ́run sọ pé ká ṣe bí ìbádà ni àbí àwọn ìwà ayé, àwọn normal harakat, àwọn normal activities wa tọ́lọ́run ṣe ní àlàálì fún wa. Ó ní rules, ó ní principle méjì. Àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ pẹ̀lú tẹ́kùwà lọ́dọ̀ àwọn afọ́níṣẹ́ríà ni o. Ìbádà rẹ tọ́lọ́run ní kó ṣe, zaka tọ́lọ́run ní kó yan, àwẹ̀ tọ́lọ́run ní kó ṣe, ó gbọ́dọ̀ ṣe àkọ́kọ́. Òfin àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tọ́lọ́run ní ká ṣe, gbogbo nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa. Oúnjẹ tá a fẹ́ jẹ, ìyàwó tá a fẹ́ fẹ́, ìrìn tá a fẹ́ rìn, iṣẹ́ tá a fẹ́ ṣe, Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa àbí halal ṣáà ní gbogbo àwọn ẹ̀. Ọlọ́run òfin àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ ṣe bí tẹ́kùwà. Oúnjẹ tí fẹ́ jẹ gbọ́dọ̀ fi tẹ́kùwà jẹun, o gbọ́dọ̀ fi tẹ́kùwà kírun, o gbọ́dọ̀ fi tẹ́kùwà gbàwẹ̀, o gbọ́dọ̀ fi tẹ́kùwà yan sàká. Òfin àkọ́kọ́ nù tó ń bẹ lọ́ndà gbogbo nǹkan tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa. Ẹlẹ́nkejì adamul israf, a gbọ́dọ̀ kọjá àlà, a gbọ́dọ̀ ṣàṣejù. Ibi àṣejù yẹn ibẹ̀ wá ní tattoo àti káfirun kírun, ibẹ̀ ló ti máa di haramu.
bá fi irun kún tó bá ti jẹ́ natural tó bá ti jẹ́ irun artificial ear, irun tí wọ́n hun oyè òwú kan ni wọ́n fi ṣe ni àbí cotton ni wọ́n fi ṣe ni àbí àwọn irun ara ẹran kan wọ́n ṣà manufacture ẹ̀ ṣá, kò sí èèwọ̀ ńbẹ̀, o lè ṣe dáadáa under zina ló wà, under ẹ̀ṣọ́ ni. tó bá ti wá di pé ẹ ti wá lọ ń lo irun èèyàn natural human hair, sọ pé irun orí obìnrin kan àbí irun orí òkú kan àbí irun orí ẹnìkan lẹ wá lò tẹ́ fi sórí yín, ó ti di haram gbà náà, ìyẹn ti di àlùgùlùwù, ìsìráàfù ti wọ bẹ̀. so ìyẹn ti ń kọjá àlà. Al-Qur'an ní látẹ̀gì ló fi dín nìkún, ẹ má kọjá àlà níbi ẹ̀sìn yín. nígbà tó lọ́mọ lè ní ká má ṣàṣejù níbi ẹ̀sìn tó wà important jù. so a gbọ́dọ̀ kọjá àlà níbi pé a fẹ́ ṣẹ̀ṣọ́, ibi ìkọjá àlà ni pé o fẹ́ torí kó fẹ́ ṣe irun, fẹ́ ṣẹ̀ṣọ́ nìsín, o wá lọ mú irun orí ẹnìkan. àmọ́ tí kì í bá ṣe irun orí èèyàn, tó wá pé irun tí wọ́n ṣe tí wọ́n manufacture ni, kò sáburú níbẹ̀ nínú Islam. bẹ́ẹ̀ náà ni tàtú yíyà, tí kì í bá ṣe pé tàtú tó máa yà tó ò ní lè donate ẹ̀jẹ̀ mọ́, gbogbo tàtú tí yẹn bá ti yà tó bá ti jẹ́ pé ó máa affect àti lè fún yàn lẹ́jẹ̀, ó ti di haram gbà náà. gbogbo tàtú tí yẹn bá ti yà tó ṣe pé ẹ̀jẹ̀ máa wá ṣàn lára rẹ torí pé o fẹ́ ṣẹ̀ṣọ́, ìkọjá àlà nìyẹn, ìyẹn ti ń kọjá àyè báwọn, gùlúwù ló ń pè yún ni, ìyẹn ti di haram gbà náà. àmọ́ tàtú àwọn artificial àwọn kí ló ń pè temporary tattoo tó ṣe pé bíi làálì ní tí wọ́n kàn máa tọkàn máa lọ mọ̀yàn lára àbí wọ́n máa ṣe síyàn lára, kò sí haram bẹ́ẹ̀. ẹ má sọ ọ́ndọ́lọ́run ọba ò sọ, àgbọ́n tó ọlọ́run. Imam Qaradawi, Dr. Yusuf al-Qaradawi radiyallahu anhu nínú tírà àwọn kan, wọ́n ní lọ́dọ̀ àwọn àfọ́ oníṣẹ̀ríà at-tahlil wa at-tahrim haqqullahi wahda, ká sọ nǹkan di haram, ká sọ nǹkan di halali, ọlọ́run nìkan ló ní lọ́dọ̀, ọlọ́run nìkan ló tọ́ sí, torí ohun tó fi ń jẹ́ ọlọ́run nìyẹn. Al-Qur'an dẹ̀ sọ níbi àyè mẹ́ta nínú suratul Maida kọ́, wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun. ọlọ́run gbogbo ẹni tí ò bá ti dájọ́ pẹ̀lú Kùránì tá a sọ kalẹ̀, ó ti di kèfèrí. ọlọ́run tó ní wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul fasiqun, gbogbo ẹni tí ò bá ti dájọ́ pẹ̀lú Kùránì tá a sọ kalẹ̀, ó ti di pòkì. ọlọ́run tó ní wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humuz zalimun, ọlọ́run gbogbo ẹni tí ò bá ti dájọ́ pẹ̀lú Kùránì tá a sọ kalẹ̀, ó ti di alábòsí. tá a bá ní ká wo ṣẹ̀ríà àti Al-Qur'an, ẹ̀ṣọ́ halali ni. àwọn gbogbo ẹ̀ṣọ́ tó bá ti ń di ìkọjá àlà, táṣejù bá ti ń wọbẹ̀, ká lo irun orí èèyàn kan ká fi kún un tiwa haram ni. àwọn tó bá yẹ pé irun tí wọ́n produce pẹ̀lú product pẹ̀lú àwọn raw material tí ì ṣe irun ẹlòmíì, halali ni, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. tàtú tí èèbá ti ṣe pé ó máa affect àti donate ẹ̀jẹ̀, àbí èèyàn máa ṣe ẹ̀jẹ̀ máa wá ṣàn kọjá àlà, ó ti di kì í ṣe halali, kì í ṣe haram. so àmọ́ tàtú tó yẹ pé ó kọ̀ ọ́ra ṣe tí ò sí pé bí ó wà fẹ́ ti ẹ̀jẹ̀ ara ẹ, kò dẹ̀ pé bí ẹ̀jẹ̀ ń dà lára ẹ, bí làálì táwọn obìnrin máa ń ṣe yẹn, tó yẹ kó lè parí anytime, kò sábúrú níbẹ̀.